Bama, àwọn ọmọ ẹ̀dá. How can we help you? Good afternoon. How are you? I'm okay, sir. How can we help you, sir? What do you have? About food, we have rice, ordinary rice, American rice. Food, we have green rice, fufu day, apple day. I will better rice. American rice, sir. I will get back to you, sir. Oúnjẹ ẹnìkan olúwa rẹ̀ bàbá àgbà ó kí n wá gbẹ̀yọ ọ̀kan. Oúnjẹ mọ́tìmẹ̀ fún oúnjẹ yàyín rẹ̀ ó dùn. Gbogbo bá ṣe ń jẹ́ lolúwa rẹ̀ ó sì mọ́ pọ́nú ńlá. Ìrọ̀ náà nípa olúwa rẹ̀ wọ́n sì jẹ wọ́n lọ. Ọ̀rọ̀ lójú wọn, ó lè wọn, kò wọ́n ń kó. Bama. I'm here, sir. How much is Your bill. As you can see, on a good day like this, we dey do promo. But everything wey you chop, wey you take na 15,000 naira. Yeah. Wèrè ní bàbá yìí o, olóyè kéré o. Ṣé bẹ́ẹ̀ ló jẹun dùn tó ni tó mọ̀ pariwo yé o sì ta olúwa rẹ̀ tají látojú ọ̀run. Ọlọ́run má jẹ́ olúwa rẹ̀ tójú ọ̀run dójú ikú. Èní ìgan lèmi náà ó jẹun ní àárín ìgan tó mọ̀ ní pariwo yé òun èní làájọ rí. Báyìí mẹ́ẹ̀ ọkùnrin kọjá rí bó ṣe máa ka olúwa rẹ̀ lónìí yóò mo mọ̀ pé oúnjẹ wọn dùn náà fi pariwo wọ̀nyé. Báyìí mẹ́ẹ̀ fún mi ráìsì lèmi ó jẹ. Ordinary rice or American? Fún mi ní ráìsì. Is it American rice or ordinary rice? Kó ṣáà ti ṣe ráìsì ní kò fún mi já èrè. I will get you American rice. I don't worry. Mo mọ̀ pé oúnjẹ wọn dùn náà ní olúwa yóò fi máa pariwo. Òjòjò wọn ṣé kò náà pariwo yóò sí rè. Wọ́n máa pariwo yé oúnjẹ náà kọ́ mo jẹ yìí. Kelele onye kere igwe n'ụwa, kelele onye kere igwe n'ụwa, kelele onye kere igwe n'ụwa. Jizọs kpọrọ ya isi n'ala. Kelele onye kere igwe n'ụwa, kelele onye kere igwe n'ụwa, kelele onye kere igwe n'ụwa. How can we help you? You know another food? Ǹjẹ́ mọ́ èyí méjì tí mo jẹ iná tó mi. Wo èlò lówó mi. On a good day like this, or that water wey dey drink now, na medicated water. That medicated water wey give you, na for special people like Àmì you. ọ̀fẹ́jọ́ sílẹ̀ èlò lówó mi. Na for special people like you. Your money now approximately na 38,000, sir. Yé! Now, Èlò ló pé. 38,000 now. Yé! Now,